Akínyìn ẹ káàbọ̀ padà sórí ètò gbàgede ìlú Nikanni KAFTAN TV Yoruba tá a ti ń ṣàfojúsùn ayé tó rẹwà. Abala ọ̀rọ̀ tó kan ẹ̀yin aráàlú gbọ̀ngbọ̀ngbọ̀n ẹni abala tá a ráríwọ̀ yìí a ti wí fún yín lẹ́ǹkan wípé àwọn àlejò pàtàkì méjì àwọn lámẹ̀tọ́ láwùjọ ilẹ̀ yìí náà la kó wá sórí ètò fún tòní Mercy ọmọ Odunlade ó ti jáde lọ kó àwọn àlejò wa wọlé sórí ètò gbàgede ìlú. Ó dá ká má fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ ká máa ṣe ohun gbogbo rẹ̀ ní kánkànkán. Ẹ jẹ́ kí n máa kí àwọn àlejò wa káàbọ̀ sórí ètò ní kọ̀ọ̀kan èjèèjì. Ẹni àkọ́kọ́ tẹ́mọ̀ bẹ́ẹ̀ ni mo wó ẹni Comrade Paul Adeagbo onímọ̀ ètò ìròyìn ni wọ́n mọ ojúlẹ̀jà ètò ìròyìn wọ́n sì wà ní ilé ẹ̀kọ́ gíga Adéyẹmí College of Education tí a ti ń gbọ́ròyìn ayọ̀ pé a ti ń de University of Education díẹ̀díẹ̀ kọ́nà Olódùmarè kò bá wa yanjú gbogbo rẹ̀ tán. Ẹ̀dà Comrade Adeagbo mo kí yín ẹ káàbọ̀ sórí ètò lónìí. Ẹ ṣeun atọ́kùn ètò gbogbo ẹ̀yin ará ilé a kí yín o a máa bá yín láyọ̀ àti àlàáfíà ń gbogbo gbà o. Àmín Elédùmarè. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Ẹ ṣeun Mercy ọmọ Odunlade pẹ̀lẹ́ ọba òní JP. Ẹ ṣeun. Ẹnì kejì lámẹ̀tọ́ òjìmí ni wọ́n láwùjọ àwọn ni Ọ̀gbẹ́ni Steve Olumide Awosika tí wọ́n jẹ́ akọ̀wé àgbà tó ṣiṣẹ́ ọba fẹ̀yìntì ní ìpínlẹ̀ Ondo. Bàbá wa mo kí yín. Ẹ kú lé olótùú a sì kí gbogbo ẹ̀yin ará lé o ẹ kú lé o ẹ pẹ̀lẹ́ ẹ kú lé o. Àwọn àlejò wa náà lẹ ti rí ojú wọn lórí ètò lónìí. Kókó tí a pẹ̀ kẹ́lù lónìí bí a ti wílẹ̀ nǹkan ọ̀rọ̀ tó kan ẹ̀yin aráàlú gbọ̀ngbọ̀ngbọ̀n torí wọ́n ní ọ̀rọ̀ ètò ààbò bí ojúṣe gbogbo wa ni ó ṣẹlẹ̀ lẹ́kẹ̀jì kò kàn mí támẹ́nì tó lè kan tó gbọ́dọ̀ la búburú ò ní kángun sẹ́ẹ̀dẹ̀ kó wá wa o. Àmín Elédùmarè. Ọ̀nà àbáyọ ìpèníjà ètò ààbò lórílẹ̀‐èdè yìí ní kókó tí àwọn àlejò wa tán fẹ́ bá a pẹ̀ kẹ́lù torí wọ́n ní àìláṣọ ọlọ́run pàká àpérò gbogbo ọmọ eriwo ni ọ̀rọ̀ tó bá sì ti lọ́kọ́ yìí tó yí bóró lẹ́nu egbò òtòrò ńlá fi ń tò ó ńlá ṣe kó àwọn àlejò wa tòní wá. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Comrade Adeagbo. Ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà tó ń dojúkọ ìpèníjà lóníranran lónírúurú ńlá torí rẹ̀ gbẹ̀yìn wá sórí ètò lónìí kí lẹ rò pé ó lè jẹ́ ọ̀nà àbáyọ fún ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè yìí. Ẹ ṣe atọ́kùn ètò Yorùbá bọ̀ wọ́n ní ká ta òní ká tọ̀ ní ká mọ bí ó kú sí ká mọ bí ó kú sí ní ká gbé ní kó má bàa dẹ́ràn dín. A lè yọ ààbò sílẹ̀ nínú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí láì jẹ́ pé a bá tú palẹ̀. Bí a ti ṣe mọ̀ ìwé òfin tá à ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí kò lè fún wa ní ààbò tó dángájíá nítorí kíni nítorí pé a nílò láti ní àwọn ọlọ́pàá abẹ́lé tí a mọ̀ sí community police ní òkè òkun. A kọ́kọ́ bẹ̀rẹ̀ ìjọba yìí láti ọ̀dọ̀ àwọn Gẹ̀ẹ́sì nígbà tó yá la ṣídìí kúrò ńbẹ̀ la lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà la tún lọ yá ètò ìṣèjọba tiwọn tí a mọ̀ sí presidential system of government láti kúrò ní parliamentarian system of government. Nígbà tá a sì wá gbà yìí a rí pé ibi tá a ti lọ kọ́ yìí Yorùbá bọ̀ wọ́n ń pè nǹkan kan ní àfojúyá àfetíyá àfojúyá ni o
àwa túṣu ẹ̀ désàlẹ̀ kòkò ká mọ̀ bóyá ó jóná àbí ò jóná nígbà tá a ti wá gbé wá báyìí òun ló wá ń fa rúkèrúdò tá a ní lọ́jọ́ òní ìtumọ̀ ẹ̀ ní pé ní ìwé òfin wa òun ló máa sọ bí a ó ti ṣe darí wa gbogbo ọ̀nà tí a ó gbà àti ohun gbogbo tí a ó ṣe láì jẹ́ pé a bá tún ìwé òfin ká tú palẹ̀ ká fọ yányán ká wá tún tò ká wá tún bẹ̀rẹ̀ o kò síbi tí a ti lè ní ààbò nítorí kíni gbogbo agbára pátápátá ó wà lọ́wọ́ ìjọba àpapọ̀ tí a bá tiẹ̀ mú ọ̀daràn kan tá a bá gbé lọ ilé ẹjọ́ ìwé òfin tí a ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí ó fún amòfin àgbà orílẹ̀-èdè yìí tí a ń pè ní attorney general and commissioner for minister for justice ó fún lágbára láti bẹ̀rẹ̀ ẹjọ́ pẹ̀lú ọ̀daràn láti ìgbà tó bá wù ú ó lè dá dúró wọ́n sì lè máa ṣẹjọ́ lọ lọ́wọ́ kó ló ní interest pé ẹ wá ẹ bá mi gbé fáìlì wá tán bá ti gbé fáìlì fún ibẹ̀ ló tán sí ẹ jẹ́ ká rántí ní nǹkan bí ọdún méjì sẹ́yìn báyìí wọ́n lọ mú àwọn ajínigbé kan àwọn òkínàkínà tí tójú aládìẹ kì í sí náà ńgbà tí wọ́n he tán tí wọ́n fẹ́ lọ ó ké gbàǹjarì sí àwọn ọmọ ogun orílẹ̀-èdè yìí wọ́n sì gbàálẹ̀ wọ́n fẹ́ ọlọ́pàá wọ́n pa àwọn aráàlú náà tó jẹ́ pé awakọ̀ wọ́n ṣe wọ́n bí ọṣẹ ṣe ń ṣojú gbogbo aráàlú ké a rò pé abọ́ ni pé ńgbà tán bá ti mú wàdúmẹ̀ yìí ó pé nǹkan kan á ṣẹlẹ̀ ni àwọn ọlọ́pàá gbìyànjú ńgbà tó sá kúrò ní ìpínlẹ̀ Taraba ní agbègbè Wùkárí ó sá lọ sí Kánò ibẹ̀ ni àwọn ọlọ́pàá sì ti lọ́wọ́ ṣìkún wọ́n ti tẹ̀ ẹ́ wọ́n sì wàá gbé lọ bá a ti ṣe ń sọ̀rọ̀ báyìí o ẹjọ́ ẹ̀ kò sẹ́ni tó mọbi tó dé wọ́n ti gbẹ́sẹ̀ lé lórí láì jẹ́ pé a bá wá túntò kò sí iṣẹ́ tá a fẹ́ lè ṣe ẹ jẹ́ ká padà wá sí ìpínlẹ̀ Ondo báyìí ní àná mo lọ sí ìlú Àkúrẹ́ mo ní láti tètè kó ètìpá mi lérí kí n máa sábọ̀ wálé ni torí ìpàdé tá a lọ ṣe ìpàdé olóṣooṣù àti àwọn ọmọ ẹgbẹ́ Nigeria Institute of Public Relations mo tún ní program kan náà lórí Breeze FM mo tètè kó ètìpá mi lérí mò ń sábọ̀ torí kí ló ṣẹlẹ̀ àwọn ọmọ ogun tó wà lójú ọ̀nà báyìí wọ́n ní àyàfi tí wọ́n bá sanwó kan fún wọn pé wọn ò ní dúró lójú ọ̀nà mọ́ òun ló fi wá fà á tó jẹ́ pé àwọn ọlọ́pàá tún wá bọ́ síbẹ̀ báyìí tí ẹ bá ṣàkíyèsí nígboro báyìí tó rí pé àwọn ọlọ́pàá tún ti wá wà lójú ọ̀nà tó gbégi dínà lóríṣiríṣi ọ̀rọ̀ ètò ààbò báyìí tí ọlọ́pàá tí kọmíṣánná bá lòun ṣiṣẹ́ kọmíṣánná àwọn ọlọ́pàá fún ìpínlẹ̀ tó bá lòun ṣiṣẹ́ tó bá gbàṣẹ látọ̀dọ̀ inspector general of police gọ́fúnà ò lè bá sọ̀rọ̀ kò láṣẹ lórí ẹ̀ bí ó tilẹ̀ jẹ́ pé ó wà ní ìpínlẹ̀ bíi àyàfi tí a bá tún tò kí wá ló fa gbọ́n mi sí omi òtó láàrin àwọn ọmọ ogun orílẹ̀-èdè àti ìpínlẹ̀ Ondo nǹkan tá a gbọ́ ni wípé olórí àwọn ọmọ ogun tó wá jẹ́ ìpínlẹ̀ yìí ó sọ pé òun ò lè jókòó sí ìpàdé kan náà níbi tí adarí Àmọ̀tẹ́kùn bá jókòó sí torí pé ẹni yẹn kì í ṣe ẹni tó ṣiṣẹ́ ogun fẹ̀yìntì pé òun ò lè bá jókòó síbi kan náà ibi tí gbọ́n mi sí omi òsóyè ti wà nìyẹn wọ́n sì láti gbà yẹn kó lọ sí ìpàdé yẹn tí a ò bá ṣe àtúntò gbogbo àwọn kinní ìbáyìí sí yẹn àwọn aráàlú ló máa jìyà ẹ tẹni méjì bá forí lura koríko bẹ̀ ló máa jìyà ẹ ìdí rèé tó ṣe yẹ pé a ní láti tún kinní kí a tún ṣe ká padà sí ìwé òfin ọdún 1963 tí ó fún oníkálukú láyè láti gbèrú bí ó bá ti ṣe wù ú láti dàgbàsókè ní bí ó bá ti ṣe fẹ́ láì jẹ́ pé a bá ṣe bẹ́ẹ̀ ọmọ tó bá gba 20 nínú 100 a lọ sí unity school federal unity school ní àríwá ṣùgbọ́n ẹni tó bá wá láti ilẹ̀ káàárọ̀ òjíire àbí tó wá láti ìlà oòrùn irú ẹni bẹ́ẹ̀ ò lè ní àǹfààní àti lọ sí iléèwé kan náà láì jẹ́ pé ó bá gba up to 120 140 a sì sọ pé àjẹ́ kan náà a ṣe jẹ́ kí a ní regional body àwọn ẹgbẹ́ gbogbo ilẹ̀ káàárọ̀ òjíire ni wọ́n ti gbé Àmọ̀tẹ́kùn kalẹ̀ síbẹ̀ ṣùgbọ́n Àmọ̀tẹ́kùn bí ajá tí ò léyìn tó ń gbó lásán ni láì jẹ́ pé ìwé òfin bá tì wọ́n lẹ́yìn láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀. ẹ ṣe ojú òní tìyín comrade Adeagbo wọ́n ní àìsí níbẹ̀ ẹni àìbá wọn dá sí ọ̀rọ̀ ètò ààbò sí rèé lórílẹ̀‐èdè Nàìjíríà báyìí ó sọ lọ́gbọ́n kọ́ torí àwa tí a mọ nǹkan nípa ọ̀rọ̀ kágbébọn
ká jagun ká ṣààbò lórí aráàlú tí ọ̀rọ̀ tó bá ń bà wá lẹ́rù àwọn tó jẹ́ pé wọ́n mójúlẹ̀jà iṣẹ́ ológun kò yẹ kí ọ̀rọ̀ yìí kó bomi tútù sókan àyà wọn gbogbo alámọ̀ pé ààrẹ tó wà lórí àpèrè lọ́wọ́lọ́wọ́ lólẹ̀dẹ̀ Nàìjíríà ajagun fẹ̀yìntì ni ó dáa jẹ́ kí n kọjá lọ sọ́dọ̀ bàbá wa Steve Awosika bàbá ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà bó ti ṣe apá kan jà mọ́ ǹjẹ́ kí lẹ rò gẹ́gẹ́ bí ìwòye àgbà kí lẹ rò pé ó lè jẹ́ ọ̀nà àbáyọ sí ìpèníjà tí ń dojú kọ wá torílẹ̀‐èdè yìí ń dojú kọ. ẹ ṣe olótùú àti mọ́tòkì ẹnìkejì mi fún ohun tí wọ́n ti sọ ọ̀rọ̀ ọlọ́gbọ́n ó wà ní tí wọ́n sọ Yorùbá bọ̀ wọ́n ní bọ́ọ̀dẹ̀ ò bá dùn ọba tálákà kankan ò lè ròde kì í ọmọ tálákà nìkan ọgbọ́n èèyàn ní ààbò ló ń jẹ́ bẹ́ẹ̀ nígbà mo jáde nílé láàárọ̀ yìí mo kàn rí tí gbogbo títì dá mo ní Ọlọ́run jọ̀ọ́ má mà jẹ́ kó wo jàdú yìí o ààbò ló ń jẹ́ bẹ́ẹ̀ ìlú tó ogun bá ti jà rí àbí tó ń jagun lọ́wọ́lọ́wọ́ náà máa ń tí ààbò dádé lórí ohun tó sì lè ṣe ọ̀nà àbáyọ sóhun tá à ń sọ yìí ni pé ká padà sínú ìwé òfin wa tá à ń lò tẹ́lẹ̀ báwo lẹni tó wà l'Ábùjá a ṣe sọ pé òun nìkan lòun máa ṣètò òfin fún ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà bá a ṣe pọ̀ tó yìí pé the commissioners of police ẹ jẹ́ kí n sọ fún yín kò sínú wọn tó ní àfojúsùn kankan tó lè carry along gọ́vnọ̀ àbí kí gọ́vnọ̀ lè pè tó lè jẹ́ wọ́n kàn ń fẹnu sọ pé gọ́vnọ̀ ni chief security officer irọ́ ni. ìwé òfin sọ bẹ́ẹ̀ ìwé òfin yà kalẹ̀ bẹ́ẹ̀. ẹ má jẹ́ ká tanra wa jẹ ìwé òfin yẹn kàn sọ bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ tí gọ́vnọ̀ bá sọ pé ibi ní ká lọ láàárọ̀ yìí tí inspector general police bá pe commissioner of police pé dúró mẹ́ẹ̀ ò gbọ́dọ̀ lọ wọn ò bí commissioner of police bẹ́ẹ̀ kó sọ pé gbà tí gọ́vnọ̀ so wọ́n kàn fi gọ́vnọ̀ di gẹ̀rẹ́wù lórí ètò ààbò ni kò sí nǹkan lè ṣe àfi tá a bá padà sórí ẹsẹ̀ àárọ̀ níbi tá a ti ń bọ̀ tó jẹ́ pé regional látijọ́ táyé lẹ́yìn ti dáyé láyé àtijọ́ ọlọ́pàá Friday gan wà bẹ́ẹ̀ ni táwọn ní ọlọ́pàá Friday wọ́n wà tí ó jẹ́ pé regional government ló enlist wọn lórílẹ̀‐èdè yìí ọlọ́pàá Friday Mercy Odunlade wọ́n ń pè wọ́n lọ́lọ́pàá Friday wọn tí ì dín gbà yẹn. bẹ́ẹ̀ni wọ́n wà ọlọ́pàá nígbà yẹn àwọn ọlọ́pàá tó mú kóńdó dání àwọn regional police ni wọ́n kì í ṣe àwọn tó yẹ pé nísìnyí àwọn sọ pé Àbújá ni ó ṣètò ààbò Àbújá ò lè ṣètò ààbò kí ààbò wà lórílẹ̀‐èdè yìí wọ́n ti sọ ti attorney general lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ni báwo ni attorney general ṣe ní agbára tó tún ju ti president lọ attorney general ta ní àkókò tá a wà yìí agbára tiẹ̀ ó ju ti president lọ ẹgbọ́n kan tó ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó dédé ṣàkóso pé ká lọ dalẹ̀ justice Olumide ká lọ dalẹ̀ ẹ̀rọ látọ̀dọ̀ attorney general òun ló deceive magistrate tó sign paper yẹn so bó la wá ń lọ tó jẹ́ pé ẹnìkan á wá ní agbára tó jẹ́ pé ó ju ti president gan ò lè call attorney general tó dà àfi tó bá jẹ́ pé a padà sí ìwé òfin wa constitution tá à ń lò báyìí kì í ṣe constitution àwọn ohun tí ò ẹ̀dọ̀ ọjọ́ mẹ́ta yìí ni bàbá amòfin yìí Wọlé Ọláìpẹ̀kun ló sọ pé ṣẹ́rí constitution tá à ń lò pé constitution apanilẹ́rìn ni torí kò síbi tá a ti ń lo orúkọ constitution yẹn tá à ń lò lọ́wọ́lọ́wọ́ tó jẹ́ pé agbára
ibì kan péré ló wà president akẹ́mà bó ṣe wù ú ló ṣe pé ìyẹn ẹ jẹ́ bẹ́ẹ̀ kì í ṣe ọ̀rọ̀ abo nìkan ẹ wo ọ̀rọ̀ ètò ìṣúná federal allocation àti ń sọ every now and then pé owó ti pọ̀ lápò federal jù báwo ló ṣe jẹ́ bàbá fac state ò lè rówó gbà bàbá jack state ò local government lè rówó gbà báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí oníkálukú máa mójútó àlùmọ́ọ́nì tó wà ní ilẹ̀ wọn kákan máa sanwó orí fún ìjọba àpapọ̀ ìpínlẹ̀ kọ̀ọ̀kan ń bi tá a bá ti mú àwọn àlùmọ́ọ́nì tá ń fúnra wa manage àlùmọ́ọ́nì wa a kàn máa san owó orí fún ìjọba àpapọ̀ ni má ṣe máa ń ṣe ní gbogbo orílẹ̀-èdè nìyẹn yàtọ̀ sí ọ̀rọ̀ pé maybe custom currency internal affairs kò sí ní tó yẹ kó kan ìjọba àpapọ̀ ní orí pé àwọn nìkan ló máa jókòó lórí ààbò. ẹ ṣe bàbá wa ojú ò ní tì yín. mo bá mi Elédùmarè láti àárọ̀ ìtawá wo tí àwọn méjèèjì sọ látàtàárọ̀ ẹ sọ pé ìwé òfin wa ní ká padà sí ní ká lọ ṣe àtúnṣe lórí ẹ̀ lọ́sẹ̀ ìdẹ́ ní sáànù tẹbára tí ní òun tẹ ká bàbá jp barista wọlé lálẹ́ bẹ́ẹ̀ ni nítorí wọ́n ní ìwé òfin wa ó ti bàjẹ́ kọjá tó ṣe tún tò tó ṣe yí padà comrade Paul ẹ̀yin ni mò ń dàbẹ̀rẹ̀ ṣé lọ́kàn tí ẹ̀yin náà lérò pé ìwé òfin tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ó ti bàjẹ́ dórí pé kò ṣeé tún tò mọ́ pé kò dé látúnṣe. kí comrade tó fèsì barista táwọn sọ ń pa rẹ̀ yìí ó fi kinní kan kún ó ní àwọn ọmọ ilé-ìgbìmọ̀ asòfin àgbà alẹ̀ yìí wípé wọ́n fẹ́ ṣe àtúnṣe sí ìwé òfin tí wọn ò mẹ́ni tó ṣẹ̀dá rẹ̀ tí wọn ò mọbi tó ti wá ẹ bá wa yanjú ibẹ̀ wọn. ṣe mọ̀ pé nígbà tí ìwé òfin tá a máa lò báyìí tá a ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ológun ló kọ ọ́ nígbà tá a fẹ́ lọ òun náà ṣe ń pè 1999 constitution ní ọdún 1984 làwọn ológun gbàjọba December 31 1983 tí Muhammadu Buhari tó wà lórí àlééfà tó sì bẹ̀rẹ̀ sí ṣàkóso ìjọba ó ṣe dé ọdún 1985 Babangida gbà lọ́wọ́ ẹ̀ ó gbé dé ọdún 1993 Sani Abacha gbà ó gbé dé 1998 ní 1998 lẹ́yìn ìgbà tó wá jẹ́ Ọlọ́run nípè ó ní Abdulsalam Abubakar wá gbà á nígbà tó wá gbà yìí tán tó kù díẹ̀ tó dẹ̀ lóhùn á hand over ní 1999 ní nǹkan bí ọdún kan kò pé ọdún kan ó kù díẹ̀ Abacha kú ní bíi June 8 so June 8 tó dẹ̀ kú yẹn á hand over ní May 29 òun ni wọ́n sáré kó àwọn kan jọ yá ẹ̀jẹ̀ àjòkó kan sáré kọ́ lóòótọ́ ó lára ẹ̀ farajọ ti ọdún 1979 nínú rẹ̀ ó farajọ torí ti ọdún ti 1979 náà àwọn ológun náà ló kọ́ ní Ọbásanjọ́ Ọlánú Ṣàgárì láyé Ṣàgárì òun ló fi fa rúkèrúdò tó ṣẹlẹ̀ ní gbogbo ọdún 1983 ọdún 1984 wọ̀nyẹn tó jẹ́ wípé a ò gbọ́ra wa yé tí a bá ní kí a wò ó nígbà tí a bá sọ pé ìwé òfin ó sọ pé ó ní àwa ènìyàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà afinúfídọ̀ péjọpọ̀ láti fi ìwé òfin kalẹ̀ pé òun ni yóò máa ṣe atọ́kùn wa yóò sì máa tọ́ wa sọ́nà nínú gbogbo tí a bá ń ṣe ó ti kó gbogbo wa papọ̀ ǹjẹ́ mo wà ń bẹ̀ inú ìpàdé àpérò òun ni wọ́n ti máa ń yan àwọn tó ìwé òfin àwa la máa rán àwọn èèyàn lọ síbẹ̀ pé ẹ lọ ṣojú wa gbogbo àwọn nǹkan tó bá yẹ kí wọ́n fi sínú ìwé òfin wọ́n á fi síbẹ̀ fún àpẹẹrẹ mo ti sọ lẹ́ẹ̀kan nípa ti attorney general oríṣiríṣi kùdìẹ̀kudiẹ ló wà níbẹ̀ tí a bá wò àwọn ìjọba ìbílẹ̀ ó lágbára púpọ̀ òun ló súnmọ́ àwọn èèyàn jùlọ ṣùgbọ́n òun ni wọn ò fún lágbára wọ́n gbé sí abẹ́ ìjọba ìpínlẹ̀ tó jẹ́ pé ìjọba ìpínlẹ̀ bó bá ṣe wù ló ṣe ń ṣe wọ́n bó ṣe ń ṣojú oríṣiríṣi ọ̀nà tó jẹ́ wípé tí wọ́n bá dún kòókò mọ́ gómìnà míì báyìí ẹ wo jọ́sí tí àwọn kan tí wọ́n lẹ́nu láti máa sọ̀rọ̀ gómìnà tá a yàn sí ìpínlẹ̀ rẹ̀
tí àwọn kan tán ní ẹgbẹ́ darandaran tán bẹ̀rẹ̀ sí sọ pé gómìnà yẹn pé ìyẹn ló sì rí kò tí ì rẹ́yẹ pé wọ́n ń bọ̀ wá tán bẹ̀rẹ̀ sí dúnkòokò mọ́ tó bá jẹ́ pé ìwé òfin wa ṣiṣẹ́ ni tó yẹ kó ṣe irú àwọn yẹn bá yẹ kí wọ́n ṣàwọn kí gbogbo wọn wà lẹ́wọ̀n àákàndéédé rí ẹlòmíì báyìí tá déédé máa sọ̀rọ̀ èèkàn tá à ń sọ̀rọ̀ ní tá à ń pè ní Sheikh Gumi ládéédé máa dún fatafata kí ló fún ní àǹfààní àti ṣe bẹ́ẹ̀ nítorí pé ìwé òfin wa ni ó yẹ kí wọ́n ti lọ gbé tó bá jẹ́ wípé ọlọ́pàá ìpínlẹ̀ wà ọlọ́pàá ìjọba ìbílẹ̀ wà ọlọ́pàá ìlú gan tún wà tó jẹ́ wípé ní agbègbè báwa náà ní ọlọ́pàá àrẹ́gísítà ẹ̀ wọ́n ti ṣe nìyẹn wọ́n ń pè ní community policing wọ́n ń pè wọ́n ní sheriff oríṣiríṣi ní Amẹ́ríkà tá a ti lọ yá ìjọba ìwà báyìí sí àní Central Intelligence Agency àwọn yẹn wà ní Institute of External Affairs làwọn yẹn wà àní FBI Federal Bureau of Investigation àwọn yẹn ní Federal Police then gbogbo state kan àwọn máa pè ní New York Police Department fún New York nìyẹn Los Angeles Police Department ti Los Angeles nìyẹn gbogbo àwọn county tó wà lọ́dọ̀ àwọn náà ló máa wá ní oríṣiríṣi ọlọ́pàá títí wọn tó jẹ́ pé wọ́n á lè máa ṣàkóso Yorùbá bọ̀ wọ́n ní ajá àsìn ló mọ ehoro òsìn ilé ẹni tí ò bá sí ní agbègbè kan kò lè dá wọn mọ̀. ẹ ṣeun ẹ ṣe ojú rẹ tì yín orí ètò gbàgede ìlú níkànnì KAFTAN television Yorùbá tá a ti ń ṣàfojúsùn ayé tó rẹwà ilẹ̀ tí ń wòran wa abala ọ̀rọ̀ tó kẹ̀yìn aráàlú gbọ̀ngbọ̀ngbọ̀n ẹ náà ni a wà lọ́wọ́ yìí ọ̀rọ̀ ètò ààbò tó sì kan gbogbo wa là ń pẹ́ kẹ́lù afẹ́ sẹ́mi múná nígbà tá a bá padà dé àwọn àlejò wa wọ́n mọ ẹ̀ǹtẹ́ àlàyé wọn sọ̀wọ́ wájú à ń bọ̀ náà. KAFTAN tẹlifíṣàn Yorùbá kárí ayé sani wọ́n ń rí wa iṣẹ́ ń báyé láyàn láàyò àṣà Yorùbá kò gbọ́dọ̀ parẹ́. KAFTAN tẹlifíṣàn Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà ẹ gbọ́dọ̀ yí kúrò ń bẹ̀ o ẹ máa wò ó. KAFTAN TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. ẹ káàbọ̀ padà mo lérò pé gbogbo ọ̀rọ̀ tá a ti ń yànnà látàárọ̀ ilẹ̀ iná tí ń bá wa ṣe kí n lẹ́ tí máa wá fi ọkàn bá a lọ lónípele nípele bàbá JP kọ́lọ́gbó ṣàánú wa bàbá mi elédùn. ó dáa èkó tó di pé a lọ sẹ́mi mu lókè lọ́nà lẹ́ẹ̀kan àwọn ìbéèrè kan ń gbé gudugudu nísàlẹ̀ ọkàn mi tí mo fẹ́ kí bàbá wa Steve Awosika kán bá tàn mọ́lẹ̀ sí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ààrẹ ìjárùn lórílẹ̀‐èdè Nàìjíríà Olúṣẹ́gun Ọbásanjọ́ wọ́n má sọ̀rọ̀ kan wọ́n ní lórílẹ̀‐èdè Nàìjíríà pé dandan ni ká ní ọlọ́pàá ìpínlẹ̀ pé dandan ni fún wa ká ní ọlọ́pàá ìpínlẹ̀ pé ọlọ́pàá ìpínlẹ̀ ń gan yóò jẹ́ ojútùú sí àwọn ìpèníjà ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà bàbá ìkégbàjarè ọ̀rọ̀ pọ̀ tí wọ́n ń sọ nígbà tí wọ́n ń fi àfilédè ohun tó ń fi léde ṣùgbọ́n eléyìí tó jẹ́ ti ọ̀rọ̀ ètò ààbò gangan tí ó mọ̀mú lókàn àyà tiwa ni afẹ́kẹ́ bá wa tàn mọ́lẹ̀ sí bàbá wa kílẹ̀ sọ sí abala rẹ̀ o. n tó sọ yẹn ẹ ṣe olótùú n tí bàbá Ọbásanjọ́ sọ n tó tọ̀nà ni ṣùgbọ́n ó dá lórí àtúntò ètò òfin wa ìwé òfin wa ó dá lórí àtúntò kò sẹ́ni tó lè dìde ní pé ká lọ́lọ́pàá ìpínlẹ̀ láì jẹ́ pé a tún ìwé òfin wa a ṣàtúntò ẹ̀ tó máa fi ààyè gba ọlọ́pàá ìpínlẹ̀ ní àná ni bàbá Adébánjọ tó ń sọ pé bí ọmọ òun tiẹ̀ dìde láti gbé àpótí ìjọba orílẹ̀-èdè yìí lónìí pé òun ò ní ṣèrànwọ́ fún un tó sọ bẹ́ẹ̀ láì ṣe pé a bá ṣàtúntò ìwé òfin wa lóòótọ́ bàbá Ọbásanjọ́ lè sọ bẹ́ẹ̀ lóòótọ́ a lè sọ pé ó ti wà ń bẹ̀ láti ọdún kẹjọ kí ló dé tí ò ṣe kí ó ṣe tó lè ṣe ńgbà yẹn but bó tiẹ̀ lè ní agbára láti ṣètò láti bẹ̀rẹ̀ ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ ní pé ohun táwọn olóyìnbó ń pè ní scenario kì í ṣe ohun tó ń ṣẹlẹ̀ lákòókò tó wà ń bẹ̀ yẹn nígbà yẹn ẹjọ́ kìíní àná ló ń ṣẹlẹ̀ báyìí mo mọ̀ pé Ọbásanjọ́ gan láti máa sọ pé ayé òun o
kálípò ń mọ̀ ń gbà yẹn kálípò ń mọ̀ pé ọjọ́ iwájú bí ó ṣe rí nìyí òun ó ti ṣe báyìí ó ti ṣe báyìí ó ti ṣe báyìí ó ti ṣe báyìí kì í ṣe òun nìkan gbogbo àwọn tó ti ṣèjọba sẹ́yìn nínú wọn ló máa jókòó sí láti máa sọ pé ayé àwọn kí ló dé táwọn ò ti ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ohun tó wù lákòókò yẹn nìyẹn kì í ṣe ohun tó wù lákòókò yẹn ló ń wù ní ìsìn ilẹ̀ tó máa lónìí ọlọ́run á jẹ́ kó jẹ́ lẹ́rìn. àmín àmín. àwọn àkókò tó kàn ti kọjá lórílẹ̀‐èdè yìí tí ò sọlọ́pàá ìpínlẹ̀ tí ò sọlọ́pàá ìbílẹ̀ tí nǹkan dẹ̀ ń lọ lẹ́sọ̀ tí ò bá sí ní tó ṣẹlẹ̀ nísinsìnyí àní ní láti sọ pé àwọn ìwé òfin tuntun tí ò bá jẹ́ pé àwọn kan wà tó sọ pé àwọn làwọn ní orílẹ̀-èdè yìí born to rule tí wọ́n wá ń ṣe gbogbo èèyàn bó ṣe wù wọ́n olówó á la gbogbo èèyàn lójú nísinsìnyí tá a sọ pé ìwé òfin tá a tiẹ̀ ń lò yìí ó ní kọ́nùkọ́. ẹ ṣé bàbá wa ojú ò ní tì yín Comrade Adeagbo tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí Boko Haram ló gbòde tí wọ́n ń pa kúkúrú tó ń pa gígùn ń bò yá atúnláwọn ẹgbẹ́ kan tó ń pè ní bandits àwọn máa yọjú o wọ́n ràn Boko Haram lọ́wọ́ ara àwọn agbọ́tikúyọ̀ tí ń pa ní ìṣẹ̀sìn tí ń pa ní jayé ara wọn ní ṣúwáàpù àwọn yìí tún wọ́n gbórí wọlé wọn lálẹ́ hù lójijì ń bò yá ara àwọn akẹ́rẹ̀jẹ kó tí ń ṣekú pa ni ariwo gbòdege àìmọye ọba tí wọ́n ti pa àìmọye ẹni tí wọ́n ti jí gbé lọ ojúmọ́ tó máa lónìí ó ní iye ẹ̀mí tí wọ́n ti fi ṣòfò dànù ní orílẹ̀-èdè Nàìjíríà tá a wà yìí ìpè wá bóde látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àwọn olórí dorí kódà tẹ́ mọ́ àwọn tí ń bẹ lẹ́gbìmọ̀ aṣòfin wọ́n ń ké sí ìjọba àpapọ̀ wọ́n ń ké sí ajagun fẹ̀yìntì tó jó lórí oko ilẹ̀ yìí ààrẹ wa wípé kó kéde àwọn agbọ́tikúyọ bandits bíi agbésùnmọ̀mí ṣùgbọ́n ìjọba àpapọ̀ ò tí ì fèsì kankan lórí rẹ̀ ọkùnrin kan ṣéèkì gun omi nínú wa ń kí ìjọba Nàìjíríà ńlọ báyìí pé wọn ò gbúdọ̀ dánwò kéde bandits bíi agbésùnmọ̀mí kẹ́ àlàyé wo lẹ fẹ́ ṣe lórí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyí torí pé àwọn bandits wọ́n ti débi wípé a gbọ́ pé wọ́n ti já ọkọ̀ jagun lórílẹ̀‐èdè Nàìjíríà kódà wọ́n ní irinṣẹ́ ẹkú kan bẹ̀ lọ́wọ́ wọn báyìí tán gbà lọ́wọ́ àjọ ológun tọ́jọ́ pé wọ́n fi ń já bàálù lẹ́nu ọjọ́ mẹ́tàlá gbọ́yùn tí ìròyìn gbé bóde kí lè lérí sọ lórí àwọn ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí. ẹ ṣe atọ́kùn ètò ṣe rí ọ̀rọ̀ yìí bá a ti ṣe mú ọ̀rọ̀ ààbò lórílẹ̀‐èdè ni pé ọmọ ẹni kì í ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká filẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì ọ̀rọ̀ ẹ fẹ́ dàbí ọ̀rọ̀ àwọn aráàlú Ìbàdàn gbà kan ni wọ́n ní Ìbàdàn tí ò jalè ojú ló rọ́ wọ́n ní ìwọ náà ṣe gbé bẹ̀ hàn Ìbàdàn ọmọ agẹ́sí kólé ọmọ àfikàrà ń fọ́rin mu nígbà tí a bá wo bí oníkálukú ti ṣe ń mu ọ̀rọ̀ ààbò yìí wọ́n kọ́kọ́ rò pé wọ́n fi ń da ìjọba àpapọ̀ rú ni tí ẹ bá rántí ọdún 1999 ní nǹkan bíi ọdún 22 sẹ́yìn ni ọ̀rọ̀ Boko Haram ló bẹ̀rẹ̀ lọ ní pé àfẹ́ kàwé àfẹ́ ṣe ti gbá kan nígbà tí wọ́n sì wá bẹ̀rẹ̀ tán rí pé kíní ìmàdé ń ta àwọn olóṣèlú náà àwọn náà pẹ̀lú àwọn tó sún wa débì ìbọn tí wọ́n ń gbà tí wọ́n ń rà tí wọ́n ń kó wọlé fáwọn wọ̀nyí náà ni wọ́n fi ń ṣiṣẹ́ ẹkú nígbà tó wá rí pé owó ń wọbẹ̀ owó tó sì ń wọlé dáadáa ó ń wọbẹ̀ mo dárúkọ ọkùnrin kan lẹ́ẹ̀kan tá ń pè ní Wàdúmẹ̀ ó ló ń ṣe ó pẹ̀lú àwọn tó ṣètò òṣèlú fún àwọn kan lórílẹ̀‐èdè láwọn tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ó tiẹ̀ dárúkọ ààrẹ orílẹ̀‐èdè pé àwọn pẹ̀lú àwọn tó ṣe kinní fún pé wá bá àwọn gbà yẹn pé àwọn dẹ̀ ṣe pé kinní fún nígbà tó wá rí pé owó ò fi bẹ́ẹ̀ sí nínú iṣẹ́ ẹja tó ń ṣe tó dẹ̀ tún kó ọ̀kadà fáwọn èèyàn pé owó ò fi bẹ́ẹ̀ wọlé nínú ẹja tó ń ta ẹ̀ pé ṣùgbọ́n tó ń bá gbé èèyàn kan tó bá ti jí gbé báyìí mílíọ̀nù wá ń wọlé wá diṣẹ́ wọn wá sọ diṣẹ́ ṣíṣe ara nǹkan tó fà á ni wípé nígbà tí ò bá sí iṣẹ́ ọwọ́ tó bá dilẹ̀ ó lè ṣú yá lo ọwọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ dilẹ̀ kò síṣẹ́ àwọn èèyàn tó bá wà lábúlé
wọ́n ń sá wá sí ìlú ńlá nígbà tí wọ́n bá tún dé ìlú ńlá ìṣòro tí wọ́n á tún dojú kọ ń bẹ̀ á pọ̀ ẹ má jẹ́ ká gbàgbé pé nígbà tí bàbá wa ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan bàbá Awosika wọ́n sọ pé wọ́n ní kì í ṣe nǹkan tí Ọbásanjọ́ rí nígbà yẹn òun ló ṣẹlẹ̀ báyìí tí ìwà ìdánjúmọ̀ ó pa ọ̀pọ̀lọpọ̀ ọmọ káàárọ̀ òjíire lẹ́kún nígbàgbọ́ yẹn ni tó náà ṣùgbọ́n báyìí ìka tó nà sí wa wọ́n ti nà sí padà òun gan ké ni òun fún ara ẹ̀ kì í ṣe Fúlàní ó ti fìdí kátà gidi ó wá ń ta á ó wá ń ké ó pẹ̀lú àwọn middle belt àwọn tó wà láàrin gbogbo orílẹ̀-èdè yìí ṣe mọ̀ pé ọ̀tọ̀ ọ̀rọ̀ òṣèlú orílẹ̀-èdè yìí a máa ń sọ pé àwọn north àwa rí wípé ní north tá à ń sọ yìí náà gbogbo wọn onírúurú ẹ̀yà ló wà ń bẹ̀ ibi tí Boko Haram ti wà àwọn èèyàn àwọn ará Kano rí ni wọ́n tó jẹ́ wípé wọ́n ṣàn wá láti ọ̀dọ̀ àwọn Shua Arabs àwọn bèríbèrí òun làwọn wọ̀nyẹn wọ́n yàtọ̀ sí àwọn Haúsá tún yàtọ̀ sí Fúlàní àwọn Fúlàní èdè Fúfúlè náà ń sọ wọ́n gbọ́ Haúsá ò gbọ́ èdè wọn tí a bá tún wá wà á rí pé oríṣiríṣi nígbà tí gbogbo kíní tó sì rọra ń yọwọ́ díẹ̀díẹ̀ tó rọra ń yọwọ́ díẹ̀díẹ̀ ní ìpínlẹ̀ Sokoto báyìí kò sẹ́ń lè mímọ́ Kẹ́bì kò sẹ́ń lè mímọ́ ní gbogbo bẹ̀ wọ́n yẹn ìbọn tán ti kó fún àwọn ará bí yìí wọn ò lè kó lẹ̀ mọ́ a tún wá rí pé wọ́n ti wọ àárín àwọn ọmọ ológun wa tó jẹ́ wípé ní nǹkan bí ọdún mélòó sẹ́yìn nígbà tí àwọn NATO wọ́n fẹ́ ran orílẹ̀-èdè wa lọ́wọ́ láti gba ilé Shuaib àtàwọn ọmọ tí wọ́n jí kó lọ ní Chibok ńgbà yẹn nígbà tí wọ́n ní pé tó bá ti di àkókò báyìí la máa ṣe nígbà tó kù wọ́n ti ń wò wọ́n gbogbo nǹkan tó fi ń wò wọ́n yẹn wọ́n rí pé kò sẹ́ni tó wọ mask inú wọn pé tó bá ti wá nígbà tó kù bí 30 ìṣẹ́jú kí wọ́n lọ bẹ̀rẹ̀ operation yẹn wọ́n rí pé gbogbo wọn ti wọ mask láti fi bo wọn kí ló ṣẹlẹ̀ wọ́n ti fi láti fi bo imú wọn operation tó fẹ́ lọ ṣe gáàsì náà máa fi síbẹ̀ tán bá ti fi síbẹ̀ kò sẹ́ni tó máa réjú àwọn tó jẹ́ pé wọ́n fẹ́ lọ ẹ̀kẹ́ àwọn á ti lo antikini wọ́n á lè wọlé wọ́n á lè gbé àwọn ọmọ bu ibẹ̀ náà discover pé nígbà tó kù bí 30 ìṣẹ́jú báyìí gbogbo wọn ti wọ mask ó túmọ̀ sí pé àwọn àmì wà láàrin wọn lẹ́nu ọjọ́ mẹ́ta àwọn ọlọ́pàá mú wọn àwọn àmì wà láàrin wọn tó jẹ́ wípé wọ́n ti wọ àárín wọn a ní pé adáríjì àwọn tó jẹ́ Boko Haram à gbé wọn ọmọ ogun kì í ṣe bọ́n ṣe ń ṣe nìyẹn. àwọn àjọ ológun orílẹ̀-èdè tó tún wá sọ̀rọ̀ yìí gan. àjọ ológun orílẹ̀-èdè Nàìjíríà sọ wípé kò sí Boko Haram tó foríjì tó wọ àárín ológun o pé wọn ò gbà wọ́n. wọn ò ní sọ bẹ́ẹ̀ ṣé ẹ mọ̀ pé nígbà tí ìjọba tó wà lóde tó bá kú lórí oyè tí ìmí ìbá wa débẹ̀ tá a bá wa túṣu désàlẹ̀ kòkò òun la máa tó pọ̀ pójú náà. ó dáa àwọn báńdíìtì tẹ̀nìkan kéde gẹ́gẹ́ bí agbésùnmọ̀mí yìí kọ́ ilé ìgbìmọ̀ asòfin gánkẹ́ gbàjáde báyìí wípé wọ́n gbọ́dọ̀ kéde wọn bí agbésùnmọ̀mí ṣùgbọ́n ìjọba àpapọ̀ tí ì sọ òkú. ṣe mọ̀ pé Gumi nìkan ló ń kí ìjọba nílò pé. ẹ máa gbọ́ mi ṣe rí àwọn tó kàn ló mọ̀ àrántí bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn báyìí wọ́n rí pé àwọn èèyàn ọkọ̀ bàálù náà ń wọ̀ nígbà tí wọ́n rí pé owó ẹ̀ ó pọ̀ díẹ̀ láti Kaduna sí Abuja wọn ò lè lọ mọ́ wọ́n wá bẹ̀rẹ̀ sí lọ wọ train òun náà tún wá bọ́ sí pé so ẹlẹ́ẹ̀tì wá gbèlégbé mọ́tò lọ sí Abuja sí Kaduna tó dẹ̀ súnmọ́ra wọn wọ́n wá bẹ̀rẹ̀ sí lọ já bàálù train wọ́n wá bẹ̀rẹ̀ sí lọ já ọ̀nà train torí pé ó ti ń kan gbogbo èèyàn ni mo rántí nígbà tí èèyàn kan kígbe tó ń sun ẹkún níṣe ni wọ́n fi ṣe yẹ̀yẹ́ wọ́n fi onítàn ṣe yẹ̀yẹ́ ni tán ló ń sun ẹkún pé kí ló ń pa á lẹ́kùn tó bẹ̀rẹ̀ sí ké pé àwọn èèyàn ń pọ̀kàn wọn ò balẹ̀ mọ́ ti tá a bá lọ sí Benue ẹ rí pé ojoojúmọ́ wọ́n lè pa èèyàn 100 wọ́n lè pa oríṣiríṣi àrántí pé lórílẹ̀‐èdè kan náà la wà tó jẹ́ wípé wọ́n pa àwọn àgbẹ̀ nígbà tí agbẹnusọ fún ààrẹ tó wá máa sọ̀rọ̀ ó ní pé wọn ò gbàyè lọ́wọ́ àwọn ọmọ ológun kan tó lọ ṣe ìkórè ìrẹsì tí wọ́n gbìn ni ṣé wọ́n gbàyè lọ́wọ́ ológun kó tó di pé wọ́n lọ gbìn ìrẹsì yìí Sheikh Gumi tó ń sọ̀rọ̀ ó mọ nǹkan tó ń sọ ìjọba àpapọ̀ tí ò sì sọ̀rọ̀ náà wọ́n mọ nǹkan tó ń ṣe torí pé ṣe rí àwọn ìpele kan ìgbésẹ̀ kan wà tíyẹn láti gbé tí ìjọba àpapọ̀ tán bá ti tí a bá àwọn aráàlú bá sọ pé nǹkan báyìí la fẹ́ ká ṣe ìjọba àpapọ̀ ò ní kùgìrì láti lọ ṣe torí ìjọba àpapọ̀ ẹni tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè kò ní ìmọ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ á wá pe àwọn tó wà ní ẹ̀ka abẹ̀
pé kan wá tọ̀ ń sọ́nà fún àpẹẹrẹ kó tó ṣe nǹkan kan á pe attorney general and minister for justice pé wá o nǹkan táwọn aráàlú yìí o làmí lọ́yẹ̀ lórí ẹ̀ nígbà tẹ́ni yẹn ò bá fún lọ́yẹ̀ kí ló fẹ́ sọ. ọ̀dà ẹ̀ ṣe ojú òní tì yín bàbá wa Steve kó tó di pé ọlọ́wọ́ bọ́tìnì wa yóò mọ̀ ṣẹ́jú sí wa lábala tá a wà yìí ẹ jẹ́ n béèrè lọ́wọ́ yín mínísítà fún ètò ìròyìn ohun àṣà lórílẹ̀‐èdè Nàìjíríà Alhaji Lai Mohammed ó sọ̀rọ̀ kan ní ẹnu ọjọ́ mẹ́ta yìí pé àwọn báńdíìtì wọ́n ń gba owó orí láwọn agbègbè kan lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní kò túmọ̀ sí pé àwọn gan ọlọ́gbàkóso ìhà abẹ́hùn tó láwọn agbègbè kan ní ìpínlẹ̀ Borno gómìnà ìpínlẹ̀ Borno kó gbàjarè ńgbà kan wípé àwọn báńdíìtì wọ́n ń gba owó orí lọ́wọ́ àwọn arìnrìn àjò tó bá fẹ́ rajò wọ́n ní láwọn agbègbè kan ní ìpínlẹ̀ Niger wípé àwọn báńdíìtì wọ́n ń gba owó orí ń bẹ̀ ṣùgbọ́n mínísítà ìjọba orílẹ̀-èdè yìí pé kò túmọ̀ sí pé àwọn ló gba ìjọba ò torí pé àwọn tọ́ọ̀gì náà tó ń pè ní area boys pé wọ́n ń gbowó orí láwọn ibi míì wọ́n ń gbowó ta káàkiri àlàyé wo lẹ lè ṣe ní abala rẹ. ẹ ṣe olóòtú ńgbà mo gbọ́rọ̀ yẹn gbogbo alamọ̀ pé baba Lai with due respect ó dàbí aláwàdà ni ẹni tó ń dáyà lára yá ṣe mọ̀ pé ilé la ti ń kẹ́ṣọ́ ròde nígbà tí ọmọ bàbá sọ pé bàbá kí ló dé tí wọ́n ti ń pè yín ní onírọ́ná láti ilé nìyẹn ó ṣó pé ohun tó ń ṣẹlẹ̀ yẹn tọmọdé pínísí bá ti lè máa bèrè lọ́wọ́ bàbá rẹ̀ ó fi hàn pé nǹkan bẹ. bàbá yẹn sọ̀rọ̀ aláwàdà ni wípé torí pé bandit ń gbowó orí kò túmọ̀ sí pé wọ́n ti gbàjọba kí ni túmọ̀ gbé gbàjọba ṣé area boys ń gbowó orí mo ni wọ́n ti ń gbowó orí tó túmọ̀ sí pé nǹkan kan náà ló jẹ́ pẹ̀lú bandit àwọn kan máa ń sọ̀rọ̀ lórílẹ̀‐èdè tí ò tiẹ̀ nílò pé ká tiẹ̀ kàwọ́ sí kò tiẹ̀ nílò pé ká yọra wa lẹ́nu pé bó ṣe ń ṣe nu bàbá tó gbèsè ẹ̀dẹ́. ẹ ṣe ojú mi tì í kó tó di pé a máa dágbére lábala tí a wà yìí Comr Adeagbo mò ń dáhùn. kí lámọ̀ràn yín fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tá a jọ ń gbé orílẹ̀-èdè lọ́wọ́lọ́wọ́ àtàwọn tí wọ́n wà láti òkè òkun tọ́jọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n wà lé torí ọ̀rọ̀ ètò ààbò báyìí gbogbo wa ló ti wá kàn o kí lámọ̀ràn yín sí gbogbo wa torí ìgbà kan wọ́n ní káwọn agùnbánirọ̀ tán bá ti fẹ́ tíráfù lórílẹ̀-èdè yìí pé kí wọ́n máa ṣètò sẹ́ńgìdì ẹ̀dá ní bóyá tán bá jí wọn gbé kan lè rí nǹkan gbélé fún wọn pé tọ̀. kí wàá lámọ̀ràn tí fún gbogbo àmọ̀ràn mi ni ọmọ pé orílẹ̀-èdè ẹ má jẹ́ Nàìjíríà. ká sọ̀gọ́nù ó ń ṣe ọmọ olókùú bẹ́ẹ̀ ni a ní sí pọ̀ pẹ̀lú òkú ẹ̀ ó lè máa nira lákòókò yìí àdí pé ìgbà kan wà tó jẹ́ pé ilé ó wà fún yíyá o ṣùgbọ́n kì í ṣe fún tíṣà lórílẹ̀‐èdè room to let but not for teachers ṣùgbọ́n lẹ́ni tẹ́ bá dé ọ̀dọ̀ àwọn olùkọ́ ẹ rí i pé wọ́n ń lo ọkọ̀ bọ̀rọ̀gìnì wọ́n sì kọ́lé so ìṣòro là ń là kọjá ẹ̀ a máa yanjú ẹ̀ pé yóò ní ojútùú tó bá yá bàbá wa kẹ́ ẹ tó máa lọ kí lámọ̀ràn yín sí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tájọ ń ṣètò yìí. mo nígbàgbọ́ pé ọ̀la ń bọ̀ wá dára pé yóò dẹ̀ ṣojú ẹ̀mí wa àmín Elédùmarè pé Ọlọ́run máa gbé wòlíì ẹ̀ dìde ní orílẹ̀-èdè yìí bó ṣe gbé dìde ní bodè Samaria Ọlọ́run máa gbé Nehemiah wa dìde èyí tó kọ́ odi Juda tó ti bàjẹ́ Ọlọ́run á gbé tiwa dìde ṣùgbọ́n nígbà tó bá gbé dìde o ẹ má jẹ́ ká ṣe bí ìjòyè Samaria o tó sọ pé bí Olúwa tiẹ̀ ṣí fèrèsé ọ̀run sílẹ̀ ǹjẹ́ èyí á lè rí bẹ́ẹ̀ bí Ọlọ́run á ṣe níṣojú tèmi. ẹ ṣeun yóò ṣe lóṣojú tèmi náà Àmín, Ọlọ́run Nàìjíríà yóò dẹ̀rọ̀ ẹyẹ wa níbi tí a ti máa gé pété lábala ọ̀rọ̀ tó kàn yín aráàlú gbọ̀ngbọ̀n rèé àwọn àlejò wa létí gbòòlù lẹ́nu wọn látẹ̀ nǹkan Comr Paul Adeagbo
pẹ̀lú bàbá wa Ọgbẹ́ni Steve Olumide Awosika ẹni gbogbo àwọn àlàyé tí wọ́n ń ṣe yìí wọ́n ní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ká nírètí wípé orílẹ̀-èdè yìí yóò dáa yóò sì dáa lọ́lọ́ọ̀lọ́ ká máa kọjá sí abala bòmí. bẹ́ẹ̀ni abala elétí ọ̀fẹ́ níbi tí ẹ̀yin aráàlú tẹ́tí náǹfààní àti sọ bó ṣe ń dùn yín lọ́kàn bí tí bàtà ti ń ta yín lẹ́sẹ̀ táwọn bá yín gbé sáfẹ́fẹ́ lọ́dọ̀ àwọn ìjọba pé tán. àwa ni afárá tó so aráàlú àti ìjọba pọ̀ àmọ́. à ń padà bọ̀. KAFTAN tẹlifíṣàn Yorùbá kárí ayé sani wọ́n ń rí wa iṣẹ́ ń báyé láyàn láàyò àṣà Yorùbá kò gbọ́dọ̀ parẹ́. KAFTAN tẹlifíṣàn Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà ẹ gbọ́dọ̀ yí kúrò ń bẹ̀ o ẹ máa wò ó. KAFTAN TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa gbàgede ìlú níbi tí Nikanni KAFTAN tẹlifíṣàn Yorùbá tá a ti ń ṣàfojúsùn ayé tó rẹwà. abala tá a kàn lù yìí ni a pè ní abala elétí ọ̀fẹ́ níbi tí ẹ̀yin aráàlú tẹ́ ṣe ń láǹfààní àti ń sọ ẹ̀dùn ọkàn yín ń tí ìjọba ń tí ẹ fẹ́ kí ìjọba kó ṣe ní ìletò yín ní abúlé yín ní ìlú yín àbí ìpínlẹ̀ yín àjọṣepọ̀ àkókò ní bàjẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ nọ́mbà tí ń lọ lójú ìwòran yín lọ́wọ́ yìí ńlẹ́ fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí lẹ́yìn tètò ìbá parí tán ni o ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ẹ fi ṣọwọ́ sórí nọ́mbà wọn bàbá sì parí ètò tán ẹ tún láǹfààní àti pè wá kẹsàn tí ń ṣẹlẹ̀ gangan níbi tí bàtà tó ti ń ta yín lẹ́sẹ̀ tí ẹ sì fẹ́ ká fi ọ̀rọ̀ yín tó ìjọba létí nọ́mbà tí ẹ pè sí àbí tẹ́ fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sínú láti ayédè ìkálẹ̀ lágbègbè waterside ní ìpínlẹ̀ Ògùn wọ́n ti ń ké gbàjarè sí ìjọba ìpínlẹ̀ Ògùn wọ́n ní bí iná ò bá tán lásọ ẹ̀jẹ̀ kò ní tán lẹ́ẹ̀kan nígbà tí ìjọba ìpínlẹ̀ Ògùn tó bá ti dá sí ọ̀rọ̀ wọn ní ayédè ìkálẹ̀ lágbègbè waterside àwọn ní ìkálẹ̀ tí wọ́n gé mọ́ ìpínlẹ̀ Ògùn ojú ọ̀nà òṣùwọ̀n wọ́n ní kò sí nẹ́tíwọ́ọ̀kì kò sí náà ọba pé kò sí nǹkan amáyédẹrùn tí ó lè jẹ́ àǹfààní fún àwọn aráàlú ó dáa ẹ jẹ́ kí a gbọ́ gbàjarè wọn ìjọba ìpínlẹ̀ Ògùn àmọ́ ìpè létí gbàròyé náà làwọn labalẹ̀ létí ọ̀fẹ́ ẹ jẹ́ ká gbọ́ gbàjarè àwọn èèyàn ìlú ayédè ìkálẹ̀. agbègbè ayédè lè ló ń ti yín. agbègbè ayédè. òkè ní èrè ìkálẹ̀ lọ́hùn-ún. bẹ́ẹ̀ni. òkè. bàbá dẹ̀ ṣe irú nǹkan bẹ́ẹ̀ àárẹ̀ àwọn tó máa bọ́ àwọn abójútó bí àwọn tó máa bá wa fèsì irú gbà kan ń sè mo ti ní àwọn ewúrẹ́ tó jẹ́ pé ó ń bímọ tó bí méje. òkè. mi ìṣe wá fọwọ́ kàn mo á lọ sí nǹkan mo tún lọ rí wẹ́ǹdì mi lọ fi ṣe nǹkan yẹn ẹ máa gbọ́ mi sà. kí n tó dé mo lo ìwé kí n tó dé ẹ̀dẹ̀ rí pé méjèèjì ẹ̀ tó dẹ̀ ti lóyún wọ́n dẹ̀ kú lẹ́ẹ̀kan náà. kí ló wá fà á. ẹ ló sà. mo ń gbọ́ yín kí ló fà á sà. so a ní àwọn ìdojúkọ nípa tìyẹn. ok. mo dẹ̀ so irú àwọn tó lè bá wa máa fojú tó bí àwọn native doctor tó máa ń tọ́jú àwọn ẹran yẹn. ok. irú ọdún tá wà ń sìn kò yẹ kí n ra adìyẹ kankan. ìyàwó mi àti ọ̀rẹ́ àti ẹlẹ́kọ̀ọ́ mi adé adìyẹ tó wọ̀ sí 40 something. tó jẹ́ àgbègbè ni ò bá dé sọ̀rọ̀ yà ní ẹ̀ kọ̀ọ̀kan. àdẹ̀kẹ́lẹ́ wà ló kó fà á. a tún ní local one. ó ṣe ń pa ọmọ ọba ṣe ń kó jáde lọ ẹ. àwọn ọkọ mi àti màá ṣèkọ̀tì àwọn àgbègbè máa kó sínú kéèjì bọ̀tì nǹkan ẹ máa pa wọ́n ni. bọ̀ ṣé kò wá sí àwọn dókítà tó ń bójú tó wọ́n ń tò sí ni. kò sí lọ́nà àníná àní kankan. ó lágbára o. School Ayédè Community Grammar School. Olùkọ́ tó wà ń bẹ̀ kò ju bí mẹ́ta. ẹ̀ṣẹ̀ lẹ́nu kó fà á. báwo làwọn ọmọ ẹ máa ṣe. àwọn ènìyàn ní òun bá yan sí ibi tẹ̀. wọ́n lè ní pé kò ṣiṣẹ́ báwo ni education máa wà tó jẹ́ pé
tó ọgbà èèyàn sí teaching line báwo lọ àwọn ọmọ ẹ̀ máa ti fòòpù pẹ̀lú bẹ́ẹ̀ kó kó bíìsì kó lọ Ṣàgámù àbí kó lọ Ìjẹ̀bú-Òde àbí kó lọ sí program kó ní program lókè pa báwo ló ti máa fòòpù ẹni ò ní ẹ̀kọ́ teacher àbí kó geography báwo ló ti máa pass exam ẹni pé àwọn adẹ̀ dìbò ẹ̀wọ̀ ọ̀nà ìjà àlẹ́ ọ̀nà ọjọ́ independent days bẹ́ẹ̀ mo ṣe sọ̀rọ̀ ẹ wo láti gbà tí bàbá Adeagbo tó ti dá kéèsì wọn láti níná kẹ́yìn ní ayédè arọ̀mí zone iná ẹ̀ ló lọ láti kó tako erékìtì lọ dé ayédè dé arọ̀mí ibẹ̀ ló ti transfer lọ sí àyílà níná láti gbà ẹ. ṣé ẹ̀dẹ̀ kọ́ lẹ́tà síjọba láti community yín lọ́hùn. wọ́n ti kọ lẹ́tà wọ́n ti gbogbo ẹ̀ wọ́n fún àwọn main promise nípa sólà ní network ní anything àdẹ́dìbò bí close up the rain anything kò sí kankan tó wà ń fi akàn manage ní eléyìí tí mo ń ṣe ń sìn ṣe la máa ń ra line land a lè máa fi communicate ibi tí mo ti wà ní tuntun bá ti kó mẹ́. láì jẹ́ pé mo tún lọ síbi kíní àti tún bá ń sọ̀rọ̀ o tún lè di problem láàrin wákàtí kan. ó lágbára o ó lágbára o. we have problem wọ́n kò dá ife à pẹ̀lú Nàìjíríà. nígbà election nígbà ìdìbò ṣé àwọn wọ́n máa wà àìrájẹ ní representative tó wà ń rẹ̀. ẹ̀ẹ́dẹ̀ kí kọ́ lẹ́tà sí. PDP member a ní àwọn APC ló represent local government lọ́dẹ state yìí Dàpọ̀ Abíọ́dún ní gómìnà. bàbá àti máa dọ́dọ̀ wọn tó bá ti fún wa ní nọ́mbà tó bá ti dìbò tàbá ti parí ìbò tán lọ́ba ẹ̀ ò lè lọ́mọ àti tó bá pè àwọn bí èlò máa gbé wọ̀dẹ̀ ní wọ̀dẹ̀ ní gbogbo ẹ̀ ò ní ṣe kíní. ajẹ́pẹ́ Ògùn state lẹ́wà yẹn. ẹ̀gbọ́n mi sà fọ́ní sọ́ọ̀mù tó tún wà ẹ̀gbọ́n mi láti ayédè tí àárọ̀ mi. bẹ́ẹ̀ni. tẹ bá ní contract àbí ẹni business síbẹ̀ tó bá ti di June July tẹ bá kọjá ayédè omi méjì tó wà bẹ̀ ẹ̀ máa gbé ọ̀kadà ẹ̀ máa gbé ọ̀kadà sí inú flagboard. 500 èkejì 500 bá padà bọ̀ 500 ẹ bá tún padà bọ̀ èkejì 500 ó jẹ́ 2000. ó lágbára. ṣé ẹ rí i pé àwa ló kó bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká má sọ nípa security o. ṣé Ògùn state lẹ́wà ní àbí Ondo state. Ogun state but we are Italian people but ẹ bá ti kọ́ abọ́ dàárín wọ́n pé wá dàárín ni. bọ̀ ìpínlẹ̀ Ògùn ni wọ́n gbé yín máa bí. Ogun state ló gbé wa mọ́ bọ̀ tá a bá ti kó omi ta wá sí blind sí bí ìtọ̀ ẹlẹ́dẹ̀ 3 kilometre a máa bọ́ sí Ondo state. òkè ajẹ́pẹ́ ẹ̀yin ni ìkálẹ̀ tó wà lógùn state nìyẹn. bẹ́ẹ̀ ni sà. òkè ó dáa. ẹjọ́ ọlọ́wọ́ arán tí ẹjọ́ ìkọjá bá lè ṣe. àwọn òṣìṣẹ́ lè lórí ká. bẹ́ẹ̀ ni ẹjọ́ ọlọ́wọ́ arán tí arán tí ọmọ yín. àwọn ọ̀nà ìjọba létí ṣe gbọ́. bẹ́ẹ̀ ni sẹ́yìn máa máa tẹ̀síwájú ẹ̀jọ́ máa tún máa pè é sí. owó tí ò bá jẹ́ láìní gangan nílé ìtọ́ láìní tí yín tẹ́fà ti tán ẹgbẹ́ sí mi. ṣẹ́yìn tẹ́ tẹ̀lé wípé ẹ bá àwọn olórí ìlú sọ̀rọ̀. Hello sir. Hello mo ń gbọ́ yín. ẹ bá àwọn olórí ìlú àwọn olórí community yín. bẹ́ẹ̀ni mo ti lọ dé ọ̀dọ̀ aṣojúlé mi àtijọ́ sọ̀rọ̀ díẹ̀ máa tún padà lọ bá wọn. ẹ tún fún wọn ní nọ́mbà mi kán pè kán lọ́ọ̀dì complain. àwọn ọmọ bá ṣe máa bá ìjọba sọ̀rọ̀ àbẹ̀jọba àwọn pè àkíyèsí ìjọba sọ́dọ̀ yín. mo gbọ́. ó dáa. yẹsẹ̀ ọlọ́mọ àtọ́jú yín o. àmì jésù thank you sir. àti lọ àti bọ̀ yín ọlọ́mọ àwọn àtọ́ yín o. àmì o. Akínbọ̀ lórúkọ mi Akínbọ̀ láti ayédè Akínbọ̀. Akínbọ̀ láti ayédè ìkálẹ̀ lógún state. Ayédè ìkálẹ̀ Ògùn ọ̀sáì. ó dà sà. tọ́ ọ̀rọ̀ lẹ ti gbọ́ òun o ẹ̀yin ìjọba ńlá abẹ̀yìn àròyìn pé kí ẹ bá wa tètè kẹ́ṣe kí ni kẹ bá ọ̀ dáhùn sí ọ̀rọ̀ wọn. ní ìlú ayédè ìkálẹ̀ bẹ́ẹ̀ni lágbègbè waterside ní ìpínlẹ̀ Ògùn bẹ́ẹ̀ni àbẹ́ gbọ́ gbogbo gbàjarè tí wọ́n lé wọ́n sì ń dìbò pé ṣùgbọ́n ńṣe lórí bíi wípé àwọn òṣìṣàrà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mọ́ ìjọba ìpínlẹ̀ Ògùn gómìnà wa Dàpọ̀ Abíọ́dún yóò máa ju yín ṣe o kò ní sún yín kò ní rẹ̀ yín ẹ ò sì ní ṣubú dànù àwọn èèyàn ayédè ìkálẹ̀ lágbègbè waterside ní ìpínlẹ̀ Ògùn lọ́dọ̀ yín lọ́hùn àwọn ní ké gbàjarè yìí o ojú òní ti ẹnì kọ̀ọ̀kan wa Mercy ọmọ Odunlade ǹjẹ́ àní máa di gbádìí kèrègbè wa lọ lórí ètò lónìí. bẹ́ẹ̀ni pàtàkì lọ́wọ́ Elédùmarè fún ètò tòní ẹ̀yin ará ilé wa mo lérò pé ẹ gbádùn ara yín lónìí tọ́ bá ti ṣe mọ́ ṣe bí ṣe wá
ó ti wá àti wá fẹ́ máa ṣe kíni àti fẹ́ máa kó ẹrù wá àti fẹ́ máa lọ pé ó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára Elédùmarè ẹ̀yin lámọ̀ bá ẹ̀yin náà ni àmọ̀rí lágbára Elédùmarè etí tẹ́ fi ń wò wá kò ní di ojú tí ẹ̀dẹ̀ fi ń wò wá kò ní ṣe kíni kò ní fọ́ èmi náà ni ọmọ yín tó pẹpẹ ọmọ yín tó ṣàtàṣàtà àti wọn bẹ́yìn àti ṣe máa ń ṣe èmi náà ni Mercy ọmọ Odunlade mo ní tó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ bàbá JP kílẹ̀ ní. àìwọ́n ní kéèdùn òpọ̀ ṣókí báyìí ni ọbẹ̀ oge wọ́n ní ìpéǹpéjú làlàfẹ́là tí ẹ̀rí bí mo ti dé bó bá ti kọjá ìpéǹpéjú ó ti bọ́ sí ọwọ́ òtútù nù ẹ̀dà àmọ̀gé pété lórí ètò gbàgede ìlú lónìí níkànnì KAFTAN tẹlifíṣàn Yorùbá tá a ti ń ṣàfojúsùn ayé tó rẹwà bó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ bólúwa bá fẹ́ a jọ máa gbádùn ara wa lórí ètò yìí lórúkọ àwọn lọ́gàá àtàwọn aláṣẹ ìkànnì yìí lórúkọ ọ̀gá wa Ọgbẹ́ni Stephen Adéwálé lórúkọ olóòtú ètò wa Fẹ́mi Adégúnlẹ̀ lórúkọ lọ́wọ́ bọ́tìnì wa Fúbara déédéé lórúkọ wọn ńlẹ̀mí Cephas Olúwafẹ́mi ọmọ Akinrodolu èmi tí gbogbo ayé ń pè ní bàbá JP ọba àlù kan Àkànní olóhùn iyọ̀ èmi làkànní ìkọ́ olókun ọ̀la ọmọ agbádégẹṣin orí adé nìran bàbá mi lẹ́fọ̀n alààyè bólúwa bá fẹ́ lórí ètò yìí ọ̀sẹ̀ tó ń bọ̀ lápàdé o ó dìgbà kan náà. adúpẹ́ lọ́wọ́ náà fún àlàáfíà fún ojú rere bá ọkàn ìlànà ní ẹ̀ka máa ní orílẹ̀-èdè Nàìjíríà àmọ́ tí wọ́n ṣe ń gba ipò wọ́n kàn ká ó yẹ kẹ́lẹ́ ilé ṣe iṣẹ́ yìí. máa ń pèsè àwọn ìṣọ́ fún ọjọ́ ọjọ́ kejì ẹ̀ lè gbóhùn ẹ̀ mọ́. This is not a talk after party. ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ṣé má ṣe gbàgbé wípé àwọn orílẹ̀-èdè. àmọ́ ohun tó ń ṣe rárá o wọ́n ṣe àwọn kan rò pé ó kàn jẹ́ kí gbogbo ṣàmà kó máa lọ. mọ́tò jóná lálẹ́ mo lè ṣe lọ lẹ́rìn fún àwọn èèyàn ní alẹ́ ọjọ́ yẹn. bá a jẹ́ ní òkè òkun àbí ní ilẹ̀ àgbáyé ẹ̀tọ́ ìjọba àkọ́kọ́ ni wípé láti rí wípé ètò ààbò tó péye wà fún ará ìlú